ṣáà ń ṣe rádaràda lálẹ́ yìí kí n tiẹ̀ padà sí kí n tiẹ̀ rí fèsì ara mi gan mi tiẹ̀ rí mi tó wá dé báyìí o Ọlọ́run ṣàánú. الحمد لله الذي أكمل لنا الدين وأتم علينا نعمة وجعل أمة الإسلام خير أمة وبعث فيها رسولا أمينا يتلو عليها آيات ربه ويزكيها ويعلمها الكتاب والحكمة صلى الله عليه وعلى وصحبه وسلم تسليما كثيرا. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ó súnmọ́ kó jẹ́ pé mo wà ní láìfù sá mi ì tiẹ̀ mọ tí ń ṣẹlẹ̀ rárá kí n tiẹ̀ tí nẹ́tíwọ̀kì ló jẹ́ kí n rí switch sí front camera ní àbí kí ló ń ṣẹlẹ̀ gan. Mo rí o mo rí o. Alhamdulillahi rabbil alamin. Ọba tí ọlá ẹ̀ ga jùlọ. Our life. Ó bọ̀ háyà nínú ọ̀kẹ́, ó tóbi nínú ọlá ẹ̀. Ọba tí dábọ̀ ẹ̀bẹ̀ dá, lọ́mọ́sà máa dábọ̀ ẹ̀bọ̀ wá. Bá ń tí a bá rí ṣe níwọ̀nba ní ìbádà níjọsìn. Ṣé wá ní ọmọ àlìjánà? Irú àlùsúnà wo gan lẹ́yìn wọ̀nyí ná? Irú àlùsúnà wo gan lẹ́yìn wọ̀nyí ná? Wọ́n wá táàgì ọmọkùnrin kan, Ọ̀ṣọ́ Rashid àti Àlàbí Káyọ̀dé Àyùbá. Mi ì ní fẹ́ kí prógrámù mi yìí gùn lọ títí rárá. Ọ̀ṣọ́ Rashid yẹn ni mo rí tag. Ìgbà tí mo kọ́kọ́ wọlé lákọ̀ọ́kọ́ pẹ̀lú bóyá line MTN ni ó ń ṣe bákan bákan ni. Ìyẹn ló jẹ́ kí n tún lo another line. Ìpè bóyá. But ìgbà tí mo fẹ́ táàgì Àlàbí Káyọ̀dé Àyùbá padà, mi ì padà rí táàgì mọ́. Ẹni tọ́lọ́run bá fún láǹfààní àti lè bá mi táàgì orúkọ méjèèjì, ẹ dákẹ́ bá mi pè wọ́n wọlé. Ẹ bá mi táàgì wọn. Mo fi tóbi aláàbẹ̀yìn. Ẹ sì bá mi share prógrámù yìí. Àánú Ọlọ́run ní fi mi àti yín lẹ̀. Ọlọ́run kí ó dáàbò ẹ̀bọ̀ wa. Irú àlùsúnà wo gan-an lẹ́yìn wọ̀nyí gan? N tó fa ìbéèrè mi yìí lálẹ́ yìí ni wípé mo post nǹkan kan ní ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn ní. Mo ní kò sí òrìṣà kan ní gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní Ọlọ́run. Kò sí òrìṣà kan. Tẹ́ bá ti dákọ̀ Ọlọ́run o létí Yorùbá pé Ọlọ́run o, abọ̀rìṣà tó ní òòṣà kan tí wọ́n ń bọ tí wọ́n fún lórúkọ. Kálukú ti gbọ́ yé wípé kì í ṣe òòṣà táwọn ń bọ Ṣàngó kọ́ ń pè, Ọya kọ́ ló ń pè, kì í ṣe Ọbàtálá ló ń dákọ̀ ẹ̀. Ìyẹn fún mi láǹfààní wípé kò sí òrìṣà kan ní gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní Ọlọ́run. Pípé Allah ní Ọlọ́run kò sọ Mùsùlùmí di abọ̀rìṣà. Mo wá ní nínú sífàtì lọ́wà bí mo ṣe kọ́ nígbà yẹn nìyẹn. After gbà yẹn mo tún wá kọ̀ míì. Ìgbà tí mo post eléyìí, àwọn míì bẹ̀rẹ̀ sí bèébú, bẹ̀rẹ̀ sí kí ló ṣẹlẹ̀? Ẹlòmíì ní ó rọ̀ǹgì o pé ká pe Ọlọ́run ní Ọlọ́run. Kí lẹ̀ rí ẹ̀? Wọn àrẹ́rí kan pàtàkì mo wá tún kọ̀ míì wípé gbogbo ẹni tó bá gbà wípé Allah kọ́ ni Yorùbá ń pè ní Ọlọ́run. Tá a bá ní Allah, kì í ṣe kó fọ́fadà anybody. Kò sẹ́ni tó bímọ ní Mùsùlùmí kó wá sọmọ rẹ̀ ní Allahu. Èmi ò tí ì gbọ́ rí. Mo wá ní gbogbo ẹni tó bá gbà wípé Allah kọ́ ni Yorùbá ń pè ní Ọlọ́run. Ṣé tí wọ́n bá ṣe ìpèlé ọ wípé ìbínú Ọlọ́run kó máa bá ẹ, so máa ṣe àmì, so máa ṣe àmì? Gbogbo ẹni tó bá gbà wípé lápèjúwe tán bá ní Ọlọ́run, ẹni tó bá gbà wípé ẹ má bá wọn pè lọ́lọ́run, kì í sọ Ọlọ́run, kì í ṣe Allahu táwa ń rí fáàsì ni wọ́n ń pè ní Ọlọ́run. Màá ní òkè tán bá fi Ọlọ́run yẹn ṣépè fún ọ, sọ máa ṣe àmì torí pé ọgbà pé kì í sọ Ọlọ́run, kì í ṣe Allahu ọba adẹ́dà ni wọ́n ń rí fáàsì. Ní ìsọjú bẹ́ẹ̀ náà lọ o. Tí mo wà lọ́nà láyìn sá. Ìwọ̀n bá ń tí mo sọ yìí ìbéèrè yìí,
wípé gbogbo ẹni tó bá gbà wípé Allah kọ́ ni Yorùbá ń pè ní Ọlọ́run, ṣé tí wọ́n bá sẹ́ ìpèlé ọ wípé ìbínú Ọlọ́run kó máa bá ẹ, sọ máa ṣe àmì, sọ máa ṣe àmì sá. Lápèjúwe, kéèyàn gbà wípé lẹ́yìn pé yẹn pé Allahu ní Allah, ò gbọ́dọ̀ pé lórúkọ míì mọ́, má pè ní Ọlọ́run, má pè ní Ọlọ́run. Ìtumọ̀ rẹ̀ ni pé ọgbà yìí pé kì í ṣe Allah ni wọ́n rí fà sí. Nígbà tó ti wá gbà bẹ́ẹ̀ yẹn, ǹjẹ́ tán bá fi Ọlọ́run yẹn ṣépèlé ọ pé Ọlọ́run ó bínú sí ọ, Ọlọ́run ó kó dààmú bá ọ, ǹjẹ́ ọ lè ṣe àmì náà? Ṣebí ń tọ́ yẹ kí n kàn rí náà ni wípé èsì àlàyé ní tí ò yé mi. Ìgbà tí màá tabawo post mi yìí padà, mi ì tí a mọ̀ bóyá mo wà online sá. Bó fẹ́ sin lọ́run lọ́kàn, màwọn tó yẹ kí ó gbọ́rọ̀ wọn. Bó fẹ́ sin lọ́run lọ́kàn, màwọn tó yẹ kí ó gbọ́rọ̀ wọn. Wọ́n pọ̀ láàyè onírúurú yìí, mo fẹ́ wo, mi ì tiẹ̀ rí wò rárá. Bó fẹ́ sin lọ́run lọ́kàn, màwọn tó yẹ kí ó gbọ́rọ̀ wọn. Wọ́n pọ̀ láàyè àwọn tán lè bàrò orí ẹ jẹ́. Wọ́n lè jẹ́ òye ẹ pa ìta ẹ pé kì í ṣe lásán. Bó fẹ́ rí ṣe ètò àwọn wa kí ó wá wẹsẹ̀ o àwọn olówó yẹn. Ṣé wọ́n lérò? Àfàìmọ̀ ni ìfi ní sọ prógámù yìí dàrọ̀ ládàá. Nẹ́tíwọ̀kì yẹn omi tí ẹ ríra mi rárá pé mo wà lọ́nláìn rárá. Àní bó fẹ́ sin lọ́run lọ́kàn, màwọn tó yẹ kí ó gbọ́rọ̀ wọn. Wọ́n pọ̀ láàyè àwọn tán lè bàrò orí ẹ jẹ́. Wọ́n lè jẹ́ òye ẹ pé gbogbo bídíà ẹbọ ni. Kàn má fi wòròwòrò tí wọ́n jà ẹ lólè ọpọlọ. Wọ́n gbá èlójú tí ìwọ́nú súnà kí wọ́n lè rọ̀rọ̀ sọ ẹni àwọn bá ń bájà. Wọn ò ní gbà kí wọ́n bá rú ẹ̀ sí sá fún wọn àwọn lọ́tà Ọlọ́run dédé. Àní bó fẹ́ sin lọ́run lọ́kàn, màwọn tó yẹ kí ó gbọ́rọ̀ wọn. Wọ́n pọ̀ láyé àwọn tán lè bàrò orí ẹ jẹ́. Wọ́n lè jẹ́ òye ẹ pa ìta ẹ pé kì í ṣe lásán. Ó fẹ́ rí ṣe ètò àwọn wa kí ó wá wẹsẹ̀ o àwọn olówó yẹn. Ṣé wọ́n lérò panú Ọlọ́run? Mashallah, wọ́n ṣe jáde báyìí ni o, mi ò rí yín tẹ́lẹ̀ ni o. Ẹ̀wọ̀n nẹ́tíwọ̀kì ṣe sọ mí dàsá. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh Sheikh. Mo rí àfa wa láti Turkey. Abu Ubaida, mo rí yín báyìí, ó dàbí pé ẹ dúró orí ń bẹ̀. Irú súnà wo gan-an, irú alùsúnà wo gan-an lẹ́yìn wọ̀nyí ná? Ọ̀sọ́rọ̀ Seed Mọ́tàgé, Alábí Káyọ̀dé Àyùbá Mọ́tàgé. Mi ì rí kọ́mẹ̀ntì kankan, èyí tí mo ń lò níwájú mi ì rí kankan bẹ́ẹ̀. Eléyìí ni mo fi mọ́nítọ̀ ẹ̀. Ẹ jẹ́ kí n lo eléyìí wò sàn. Òun náà ti tún lọ gan. Nẹ́tíwọ̀kì wa yẹn báàdì gan. Àmọ́ súnmọ́ pé kẹ́ ẹ máa rí mi nílé. Mo padà ti chẹ́ǹjì post mi ní àárọ̀ yẹn, ti ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn. Mo chẹ́ǹjì ẹ̀ sí pé kò sí òrìṣà kan ní gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní Ọlọ́run. Pípè Allah ní Ọlọ́run kò sọ Mùsùlùmí di abọ̀rìṣà nínú Al-Kibar ló kó sí. Nínú Al-Kibar ló kó sí. Ṣé mo sì wà lọ́nà láyìn sá?
nítorí jẹ́ kí n change ẹ̀ pé sífàtì ni mo pè é tẹ́lẹ̀ mo padà wá change ẹ̀ padà sí nínú al-khibari ló kó sí. ok masha Allah barakallahu fina jami'a. hello wa alaikum salam wa rahmatullah. ẹ̀rọ naam ta ló ń sọ̀rọ̀ yìí. láti ẹ pè mí padà the next 1 hour. wọ́n kọ́ ló bá fẹ́ pè mí báyà nìkan fẹ́ pè mí pé nẹ́tíwọ̀kì wà òkè kò wà òkè ni torí mi ò rí yín o. ihdina siratal mustaqim ntọ́fà tí mo fi pósìtì nírọ̀lẹ́ ẹnìkan ló béèrè wípé ẹ gbọ́ sáà lè pe Allahu ní ọlọ́run ni mo dà a lè pa Allahu lọ́lọ́run mo á rò wípé fídíò ìkànnì àwọn olùmọ̀ wa àwọn àfáà wa dáadáa dókítà wa ni wọ́n lẹ́nu yẹn wò mi á ní mi ò rí tó burú bí ẹ má pe ọlọ́run ní ọlọ́run ìyẹn ló jẹ́ kí mi kọ wípé kò sí òrìṣà kan nílẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní ọlọ́run kí mùsùlùmí pe Allahu ní ọlọ́run kò sọ di abọ̀rìṣà mo wá ní nínú sífáàtì ló kó sí àmọ́ ńgbà tó dọwọ́ rọ̀ lẹ́yìn mo padà change tọ́pìkì yẹn padà pé nínú al-khibari ló kó sí torí wípé ntọ́fà ni wípé bẹ́ẹ̀mi sì wá kọ́ yẹn tí mo wá ní ẹni tó bá gbà yìí pé Allahu kọ́ ni wọ́n ń pè lọ́lọ́run ǹjẹ́ tí wọ́n bá fi ọlọ́run yẹn sí pèlè ọ ǹjẹ́ ọ máa ṣe àmì ẹni tó pèrè ẹ̀ ní ọ̀ṣọ́ rọ̀sídì yẹn ní tí ń retí gẹ́gẹ́ bíi pé bóyá ó ní súnà ní ẹ bóyá ọlágbọ̀yé bóyá ń tọ́ kí ó yé ọ bíi ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí pé nọ́mbà mi wọlé direct ìgbà tó comment ọ wá ní irú ọmọ rédèrèdè wo leléyìí ná irú ọmọ rédèrèdè wo leléyìí ná ọkọ ọ̀rọ̀ tó pọ̀ díẹ̀ irú ọmọ rédèrèdè wo leléyìí ná bí mo ṣe rí i ṣe onísùnà náà sì leléyìí ọ̀ní ọ̀rìfà sí mi pé irú ọmọ rédèrèdè wo leléyìí ná ọ tó kọ àwọn ọ̀rọ̀ míì lọ but ó dùn mí mo ti kọ́kọ́ gbá ọ sí blocking total blocking tó bá wò lẹ́nu bíi 40 minutes sí 1 hour ń sìn ó ṣeé ṣe kọ́ mọ́ ní access láti lè wo page yìí mọ́ but for now mo ti unblock ẹ padà ọ lè wò mí ìgbà tí mo delete tí mo block ẹ tí mo máa ń gbà ó yẹ kí n lè béèrè yìí pé ṣé súnà náà sí ṣé n tí wọ́n yìí fi ok ọ rí i pé mo post kankan kò wá lọ ọ rí i wípé bóyá mo ṣe mistake ọ rí i pé bóyá mi ò lágbọ́yé ìwọ wá gbọ́yé jù mí lọ kí ló yẹ kó o ṣe bóyá kó o comment ni bóyá kó o request fún nọ́mbà mi bóyá kó o pè bóyá kó o fi comment ọ wá sọ nǹkan kan lẹ́yìn pọ̀ bí ebu ọ nínú ọmọ rádaràda wọlé léyìí ná ọmọ rédèrèdè bí ṣe ń sọ yìí nísìnyí tó bá láǹfààní torí pé mo ti táàgì ẹ ìwọ náà mọ bí rẹ léèrè wípé ìgbà tí wọ́n comment báyẹn ìkejì ewu nẹ́tíwọ̀kì ṣe sọ mí dà ṣé mo ṣe rí lérè eléyìí ọba mo fẹ́ pé mo ṣe rí lérè o mi tiẹ̀ tún wá ríra mi mọ́ gan. Kí program yìí máa dà bí àwàdà. Ok sheik mo sì rí kọ́mẹ́ǹtì Abu Ubaida kan ṣoṣo ayakumullah ok jazakumullah khaira ẹ ṣeun irú alùsùnà wo gan-an lẹ́yìn wọ̀nyí èmi post kankan ní tí mo post yìí ọ rí i pé mo ti sọ wípé kò sí òrìṣà kan nílẹ̀ Yorùbá tí wọ́n ń pè ní Ọlọ́run Allahu náà ni wọ́n rí fáà sí Allahu náà ni wọ́n ń pè ní Ọlọ́run lọ́dọ̀ tiwọn lédè Yorùbá tẹ́ bá ti ní Ọlọ́run
tá bá ti ní ọlọ́run létí èèyàn kálukú ti gbà wípé ẹni tí wọ́n rí fáàsì náà ní ọba tó dáyé. ok mo wá ní kí mùsùlùmí ó pe Allahu ní ọlọ́run kò sọ́ di ya bọ̀rìṣà nínú sífáàtì ló kó sí but mo ti padà change ẹ̀ padà nírọ̀lẹ́ ìpé nínú al-khibaru ló kó sí. tá a bá wá wò ó a máa rò lẹ́mìí pé kí ló bí tí mo fi táàgì àwọn èèyàn méjì yìí. ẹni àkọ́kọ́ tó pe rẹ̀ ní ọ̀sọ́rọ̀ seed olo comment ìgbà tó rí post mi tí mo sọ tí ó bá lọ tó bóyá wọ́n mọ̀ jù mí lọ bóyá ó yí ọ jù mí lọ bóyá kí ó yí ọ jù mí lọ ṣebí gẹ́gẹ́ bí onísúnnà ṣebí ń tọ́ yẹ kó ṣe ni pé kó correct mi kó mú ẹ̀rí wá pé n tí mo wí kó lọ o ń fi lágbọ́yé ṣebí kó jèrè ọkàn mi òun lóore fún wọn náà gẹ́gẹ́ bí Ànábì sọ pé lan yahdiyallahu bika rajulan wahid khayrun laka min umuri na'am. tẹ́nìkan bá aw kama qala sallallahu alaihi wasallam tẹ́nìkan bá fi lè mọ̀nà látara ẹ̀ ó lóore ju kó fi rànkúnmí olówó iyebíye tọrẹ lọ. kí ni àdàfo ẹ pẹ̀lú pọ́ǹjọ́ ní súnà ìgbà tó wà kọ́mẹ́ǹtì wa ní ẹwọ ọmọ rédèrèdè yìí kí ni ti sọ ọmọ rédèrèdè yìí nàbí nǹkan wá kọ àwọn ọ̀rọ̀ lọ́tọ̀ pọ̀ ọbẹ̀ èbú lọ gbogbo ń tọkọ pátá èébú lọ fi bú. bí mo ṣe rí báyìí mo kà wó pé ọ̀nọ́mà ọ̀rọ̀ tí mo kọ yìí àwọn kan àtáàkì mi lórí ẹ̀ wọ́n ń bẹ èébú àwọn táwọn gbà yìí pé ìṣòro la kóra wa sí láti ṣẹ̀ṣẹ̀ máa wá ẹ̀rí pé a lè pe ọlọ́run Allahu ní ọlọ́run kásẹ̀ tó máa tún sọ pé ọkọ rẹ̀ sí dààmú ni wàhálà yé tiẹ̀ nìyẹn. mí náà notice pé network yẹn báàdì gan bó tiẹ̀ ṣe sọ mí dà yìí gan ò tiẹ̀ bá mu rárá ìṣe ní sàǹfọ̀sì. ẹ jẹ́ màá padà change network yẹn ẹ jẹ́ torí mo ní bùkátà sí kí àwọn ẹni yìí kájọ gbọ́ra wáyé ntọ́fà tí mo padà wá change. ok ayakumọ̀lá wọn làwọn ń wò mí lédà ok sẹ́ẹ̀dì tí mo post yẹn ntọ́ yẹ kí wò ó ṣe tí wọ́n fi ń pè mí lọ́mọ pé irú ọmọdé dèrè wo rè ìgbà tí wọ́n wá kọ́mẹ́ǹtì báyẹn mo wá ẹnìkan wá ó wá tẹ láìkì lórí èébú tó bú yẹn òun náà tún wá kọ́mẹ́ǹtì mi wípé ẹni tó yẹ kó máa tàgúnmu rẹ lọ òun ni Alábí Káyọ̀dé Àyùbá yẹn wọ́n á wò pé ok kí n sọ nǹkan kan kọ́ máa lọ ṣebí ntọ́ yẹ kẹ́ ẹ ṣe ni wípé kẹ́ ẹ kọ̀rẹ́tì mi wá rí ẹ fi kọ́mẹ́ǹtì ṣàlàyé mistake mi ní tí mo kà rí ní pé ẹ̀ka ń bẹ èbú wọ́n jẹ́ kí n rò lẹ́yìn pé ṣé mo wá go through profile ti ọ̀sọ́rọ̀ sídì yẹn máa rí i pé jàbàtà lòun jàbàtíyà lòun eléyìí ti rin náà yín sí already eléyìí tó wá ń jẹ́ Alábí Káyọ̀dé Àyùbá yìí ẹ̀yin yẹn bá mi táàgì ẹ̀ mí orí táàgì ní tẹ̀ mọ́ ká korúkọ ẹ̀ lásán ni mo wá go through profile tiẹ̀ mo rí i pé gbogbo ohun tó máa ṣe àbí àwọn program àwọn àfà kọ́dọ̀ ó ṣe program Dr. àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn dàkátà ń ṣe àti mo rí àwọn Professor Alaro àwọn àfà sunna ń ṣe program Professor Alaro Dr. Sarafudeen Gbadebo ẹni tí wọ́n ń fi kọ́mẹ́ǹtì ẹ̀ fífọ̀ rẹ̀ yìí tí ò ń bú èmi yìí tó pè mí ní ọmọ náà dáadáa yìí lọ́dọ̀ tiẹ̀ gangan ìwọ yìí gangan yìí ṣe mùsùlùmí gbogbo ẹ ti fọ́jú pọ̀ báyìí o ọlọ́mọṣà mọ́ adó lórí dáadáa Alábí Káyọ̀dé Àyùbá nítorí pé èmi sọ̀rọ̀ kan kò tẹ́wọ̀ lọ́rùn ìwọ ò lè bẹ́ èbú direct ìwọ rẹ̀ nìkan tó bẹ́ èbú tó pè mí ó pe irú mi àkọ́kọ́ sẹ́nà ọ̀fẹ́ tún mi ṣe gẹ́gẹ́ bí pọ̀ gbọ́ yéjù mi lọ pé nọ́mbà mi wọlé ń sìn ntí mo kọ yìí pé nọ́mbà mi direct nọ́mbà mi 08033537107 mú ẹ̀rí wá wípé téèyàn bá pe Allahu ní ọlọ́run kí ló kó sí
àwọn àfáà wa ń bẹ ọlọ́mọsà bá mi dúpẹ́ fún wọn. ìgbà tó wá kù sáátà tí magribi wọlé yìí magribi ìrọ̀lẹ́ yìí náà ni o ìkànnà àwọn àfáà wa dáadáa ọlọ́mọsà bá ń sàlékún dáadáa fún wọn bá ń wà pẹ̀lú wọn. bá mi jẹ́ àtúnpàdé pẹ̀lú ìdùnnú ọlájọ́ kan sọ̀rọ̀ níwájú ọlọ́run. torí pé tèmi àti wọn ti ríra wa báyìí àyínú bẹ̀rẹ̀ àyínì báyìí pé a ríra wa báyìí ní ojú kojú báyìí yóò ti fẹ́ tó bí ọdún 12 báyìí àbọ̀dún bí ájì kan báyìí ní Mẹ́kà láti pàdé last. ọlọ́mọsá ṣe ní rọrùn fún wa ọlájọ́ kan sọ̀rọ̀ níwájú ọlọ́run. àmọ́ irú wọn bẹ́ẹ̀ àtàwọn àfáà tí wọ́n jọ ń súnà yìí tí wọ́n bá rí nǹkan kan wọ́n ń ṣiṣẹ́ ládàá lára rú wa yìí lára rú mi tí wọ́n bá rí nǹkan kan tí mo bá post àfi tí wọ́n bá ráàyè àyàfi tí wọ́n bá rí èyí tí wọ́n bá lọ bẹ́ẹ̀ wọ́n ó pè mí wọ́n sì pe nọ́mbà mi ọlọ́run bá ń dúpẹ́ fún wọn o. ǹjẹ́ ẹ lè suggest irú àwọn àfáà wa ọ̀hún ǹjẹ́ ẹ tẹ̀lé ta ló lè sọ pé nínú àwọn àfáà wa yìí ò ta ni mò ń rí fáàsì. àwọn yẹn kàrò pé bóyá bí súnà máa dáa o oríire ni kéèyàn jó ní súnà láyé yìí iṣẹ́ ládá làwọn máa fẹ́ wá báwọn ó ṣe rí iṣẹ́ ládá ṣe sí ọlọ́run bá dúpẹ́ fún yín àlẹ́jánà fèrèdáwọ̀sì èyí tó ga jù àtìmí àti ọlọ́mọṣàjà jọ̀wọ́ ọlọ́jọ́ kan òṣèré wájú ọlọ́run àti irú yín bẹ́ẹ̀ àwọn ń ṣiṣẹ́ ládá lára wa wọ́n mọ̀ jù mí lọ ó yé wọn jù mí lọ wọ́n gbọ́ yé jù mí lọ. tábà wá rí àwọn kankan tó fẹ́ kù díẹ̀ káàtó àwọn máa ń pè pé eléyìí àgbóyè ìbò ìṣe lọ rí o bó ṣe lọ rí o àwọn náà wá pè mí sákèésí pé nínú sífáàtì tí mo ní ọlọ́run kó sí yẹn pé nínú àlẹ́kíbárù ló kó sí o pé kì í ṣe nínú sífáàtì o ṣé mo wà lọ́n láyìn sá ọlọ́run mọ̀ ṣàánú mi lálẹ́ yìí. èmi náà ṣẹ̀ṣẹ̀ wá rántí wípé bẹ́ẹ̀ ni o asma'ullahi awsa'u min sifatihi wa sifatihi awsa'u min al-khibar. sẹ́wọ̀n pé asma'ullahi òun ò gba ààyè tó sifat bẹ́ẹ̀ dẹ̀ ni sifat òun gba ààyè ju asma'u lọ àmọ́ asma'u àti sifat tawqifiyya làwọn orúkọ tọ́lọ́run bá pè rẹ̀ èyàn ò lè fi pè. bẹ́ẹ̀ náà ni sifat ìròyìn tọ́lọ́run bá fi ròyìn ara ẹ̀ èyàn ò lè fi ròyìn ọlọ́run tawqifiyya wà bí àwọn méjèèjì. àmọ́ al-khibar òun ò ní tawqifiyya ìwọ lọ gbọ́dọ̀ mọ̀ wípé orúkọ tẹ́ ẹ bá fọ́lọ́run torí pé ìran kọ̀ọ̀kan ẹ̀yà kọ̀ọ̀kan ló ní bí wọ́n ti ń pe ọlọ́run ọba wọn àmọ́ ìjọ ṣe déédéé ìjọ lọ tí wọn náà bá gbọ́ ààrẹ rí kan tá a fi mọ̀ wípé ká máa kí ọlọ́run ọba pé alágbádá aná kò lọ tó kò lọ rárá alágbádá aná ọba ha ọba hù ọba hùhùn eléyìí sẹ́nu sífáàtì ní ká kí eléyìí bọ̀ ní àbí nínú al-khibar mo wá rí wípé kò lọ fúnra wa náà la dìnnà yẹn àmọ́ bí asma wa sifat bóun ṣe níta òkè fíyà tó jẹ́ pé ẹ lè pe ọlọ́run ọba ní orúkọ tí ò pe rẹ̀ ẹ lè fún un níròyìn tí ò ròyìn ara ẹ̀. tí a bá bẹ̀rẹ̀ sí fún ọlọ́run ọba ní ìròyìn ó gbọ́dọ̀ máa ṣe déédéé torí pé ta òkè fíyà ni ó ti ẹ̀yin ọgbọ́dọ̀ kọjá ntọ́lọ́run bá fi ròyìn ara ẹ̀ ntọ́ bá sì pé rẹ̀ lèyẹn gbọ́dọ̀ pé àmọ́ nínú àwọn al-khibar tí wọ́n wá sí àyè yẹn pé ọlọ́run yẹn nínú tó ń kó sí nìyẹn kò kó sínú asma kò kó sínú sifat mo sì wá rí fà pé ìyẹn ló jẹ́ kémi náà lè change ẹ̀ kí ni wọ́n ṣe yẹn ṣebí wọ́n ti ṣe aládànù but ìwákà wá ntọ́ wa mọ yín láàjù láyé òní wípé mi ìmọ̀rú bíi tí mi ìmọ̀rú àlìjánà tẹ́ fẹ́ wọ̀ kò yé mi sí mi ìmọ̀rú ṣé súnà tọ́lọ́run tànábì yìí náà ok ìgbà tó orí tí mo post nǹkan kan yẹn àwọn àfáwà tí mo ní wọ́n pè mí tí wọ́n ní wọ́n gbalá dáhùn
pé Ọlọ́run bá dúpẹ́ fún wọn yẹn jáwọ́ nínú súfì ǹjẹ́ ẹ lè bá mi ẹ suggest ta ni nínú àwọn àfa onísúnà Ọlọ́run bá ṣàlékún dáadáa wọn Ọlọ́run dákun jẹ́ kí irú wọn ó tún máa pọ̀ sí láàrin wa fáwọn náà lágbọ́yé jù báyìí lọ. ok ìgbà tí wọ́n rí wípé tá a bá ní Ọlọ́run ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tó máa ń sọ̀rọ̀ nípa pé a lè pe Ọlọ́run ní Ọlọ́run pé àwọn abọ̀rìṣà ni wọ́n ń pe Ọlọ́run lọ́lọ́run káwa mùsùlùmí kẹ̀kẹ́ máa pè ní Allah ọ̀nà tá à ń lọ jìnnà báwọn àwọn abọ̀rìṣà fúnra wọn ajẹjá sí pé tá a bá sọ pé nítorí pé wọ́n ń sọ pé àwọn làwọn ní Ọlọ́run àbí àwa àti wọ́n jọ ń pe Allah lọ́lọ́run káwa ó fi Ọlọ́run lẹ̀ fún wa káwa máa pe Allah ní Allah ajẹjá sí pé àwọn abọ̀rìṣà sọ wípé aṣọ ara mi tá a máa gbé náà bá ń pa kájà ń pé kò yàtọ̀ sí páwọn náà ń pa kájà táwọn fi ń lọ di òòṣà ajọjá sí pé àníwọ̀sọ ànígbèhèrè ọmọ mọ́ nìyẹn àwọn abọ̀rìṣà sọ pé kò sí yàtọ̀ pẹ̀lú ẹran léyà tá à ń pa pẹ̀lú ẹran táwọn náà ń pa fóòṣà pé gbogbo wa náà làjọ ń ṣẹbọ tá a bá rò lẹ́mìí pé bóyá nítorí pé à ń pe Ọlọ́run ní Allahu àwọn abọ̀rìṣà náà wá ń pè ní Ọlọ́run káfẹ́ kan fi Ọlọ́run lẹ̀ fún wọn àjọ já sí pé a ní ẹran tí àwọn abọ̀rìṣà sọ pé ẹran tá à ń pa òun ẹran tábà ní gbogbo nǹkan tí àwọn abọ̀rìṣà ń sọ òun aláfẹ́ dìnnà intercondemn ọ̀pọ̀ tábà ní kúlẹ̀ a'udhu bi rabbil falak mo sádìrí Ọlọ́run ọba mo wá sọ̀rọ̀ látara èṣù pẹ̀lú rí Ọlọ́run ọba àárọ̀ kùtùkùtù ẹ lọ wádìí kí ni túmọ̀ àárọ̀ kùtùkùtù ọba àárọ̀ kùtùkùtù ọba àárọ̀ kùtùkùtù kùtùkùtù nínú Yorùbá àwọn kan pé bóyá abọ́rọ̀ èdè yẹn tó bá jẹ́ pé àwọn ẹlẹ́bọ ni wọ́n dìtẹ́ẹ̀tì èdè kan káwọn ẹlẹ́bọ ó dìtẹ́ẹ̀tì ẹ̀kọ́ sọ́ di wípé ẹlẹ́bọ ò lè dìtẹ́ẹ̀tì ewé ni ewé táwọn ọmọ kọjá lára ẹ̀ kẹlẹ́bọ wá dìtẹ́ẹ̀tì ẹ̀ pé ewé yìí o tẹ́ ẹ bá lò fún nǹkan báyìí Ọlọ́run máa lò ń sábàbí àtòrípọ̀ jẹ́lẹ́bọ wípé ọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ ní ti ń bọ̀ ẹ̀kọ́ tiwọn. àwọn orúkọ kọ̀ọ̀kan bẹ Yorùbá ìyàjọ ní ni ẹnìkẹ́kọ̀ọ́ ọmọ ìpìlẹ̀ rẹ̀ ẹnìkẹ́kọ̀ọ́ ọmọ ta ló dìtẹ́ẹ̀tì Ọlọ́run gan dòní ẹni tó bá lè sọ pé agboolé báyìí ni wọ́n ti kọ́kọ́ pe Ọlọ́run ní Ọlọ́run rí ẹ dáko ẹ̀. àwọn nǹkan tí ò ní wàhálà nú ká pe Ọlọ́run lọ́lọ́run ok tábà wá ní àlè pe Ọlọ́run lọ́lọ́run wípé ká máa pè ní Allah ok kí ni ìdájọ́ tí ń bẹ fẹ́ni tó bá pè lọ́lọ́run sábà pé ọ̀pọ̀lọpọ̀ ni kì í sábà gbé hukumu lórí nǹkan kan wọ́n kàn kọjá lórí ọ̀rọ̀ ẹgbẹ́ hukumu lé ẹjẹ́ á mọ ok tẹ́nìkan bá sọ pé Ọlọ́run kí ló kó sí tẹ́ bá padà sọ pé kò kó sí nǹkan kan á kàn máa wí náà ni àjọyọ̀ sí pé kò nítumọ̀ nìyẹn náà tẹ́ bá wá ló kó sí nǹkan kan á wà bí ń léèrè pé kílẹ̀ rí ẹ̀ bídíà ló ṣe ni àbọ̀ṣẹ́ bọ̀ ta ló lè pe nọ́mbà mi wọlé gan ẹ tiẹ̀ sí mi ń yè gan 08033537107 àwọn ọ̀rọ̀ tí ò nira pé àwọn abọ̀rìṣà ń pe Ọlọ́run lọ́lọ́run àwa ń pè ní Allahu ká fi Ọlọ́run lẹ̀ fún wọn káwa máa pè é lálá kò nítumọ̀ sí mi rárá. kò nítumọ̀ sí mi àwọn abọ̀rìṣà kan bẹ táwọn kan ṣẹ̀ṣẹ̀ fọ́n sórí mídíà ń sọ ọmọ kéékèèké ni wọ́n Islam gẹ́gẹ́ làwọn fẹ́ jà lógun. Allah is better bàbá ok lọ́nà wo ni Allah fi better kò túmọ̀ sí pé kò better àmẹ́ni tó bá pè ní Ọlọ́run kí ló kó sí ṣé ẹ lè gbé hukumu lé lórí kí ni hukumu ẹni tó bá pè Allah ní Ọlọ́run. àwọn orúkọ Ọlọ́run kọ̀ọ̀kan náà sàlósà ní máa ní àtàbá ní Allahu nísìn zu uluhiyya ni zu uluhiyya yàní alẹ́ ìbádà lámà àbúdà bí akin ilallah ẹni tọ́jà yí pé òun ló ní ẹ̀sìn tẹ́ ẹ̀ gbọ́dọ̀ fẹ́ lómi lẹ́sìn yẹn àfo náà that's mana Allahu. kódà létà ìgbà tẹ́mi padà tún kọ wípé a lè pè é ní Ọlọ́run
àwọn àáfàá wa ìpadà tún jẹ́ yé mi pé a lè pè é lọ́lọ́run náà torí pé tí wọ́n mì náà ni pé ẹni tó ní ọ̀run ṣé fọ́fadà mi ló ní tẹ́lẹ̀ ni èmi ní taba ní ọlọ́run ẹni tí káàkà máa promote pé Allahu pé ká máa pè ní Allahu láàrin ara wa pé ẹja máa pè ní Allahu náà kó lè bá generate láàrin wa àmọ́ àlẹ́ tó bá pè ní ọlọ́run kí ló kó sí ẹgbẹ́ hukumu sẹ́ni ẹ máa gbé hukumu lórí nǹkan kan tẹ bá kẹ́kọ̀ọ́ dẹ́mu kankan pé nǹkan kan ọ̀dà ẹni tó bá wá ṣe kí ló kó sí ẹ má pè WhatsApp number mi o ẹ má pè WhatsApp number mi o ẹ má pè WhatsApp number mi o. No problem ṣé mo wà online padà sá ok ní ẹ ti tún. ẹ pè nọ́mbà ẹ má pè ẹ pè nọ́mbà mi direct 080 direct nọ́mbà mi ní kẹ́ ẹ pè 08033537107 sẹ́ni torí pé ajá mùsùlùmí nísìnyí àwọn èdè kọ̀ọ̀kan bẹ nínú èdè wa tó jẹ́ pé tán bá fi ròyìn ọlọ́run ọba wa àwa náà mọ̀ pé lè yí ọlọ alágbádá aná ọba ha ọba hò ọba hùhùn àwa náà mọ̀ pé lè yí ọlọ kò sẹ́ni kankan tó sọ fún ọlọ́run eléyìí ọlọ́run tiwa Allahu tiwa kọ́ ni wọ́n ń kì lélẹ́yìí àmọ́ ọlọ́run téèyàn bá sìn ṣèbí ntẹ́yàn bá lẹ́tọ̀ọ́ láti ṣe tí ọba ṣe yóò hun ìtumọ̀ yẹn náà ni pé yóò hun yóò jìyà lórí ẹ̀ ọlọ́hun wọ́n fún lórúkọ yẹn ó sì ṣe déédé ẹni tó jẹ́ pé tó ọba fún wa ma khalaqtul jinna wal insa illa liya'budun tó ọba fún lẹ́sìn rẹ̀ yóò hun ẹ́. wa man yabtaghi ghayra al-islami dinan falan yuqbala minhu wa huwa fil akhirati minal khasirin tó ọba ti ṣe Islam tó bá dàlẹ̀ kìámọ̀ òfò lè yóò ṣe definitely yóò hún yàn wọ́n á fún ní Allahu. àwọn èèyàn ń béèrè pé kí ni ìtumọ̀ Allahu lédè Lárúbáwá lédè Yorùbá Allahu èsì èdè Yorùbá tẹ́ ẹ bá tu sédè Yorùbá fún wa tá a bá tu sédè Yorùbá wípé lámà abúdàbí ake ilallah ẹni tí ìjọsìn tọ́ sí òun nìkan náà lọ́lọ́run tọ́ àwa la tu bẹ́ẹ̀ ká lè bá gbọ́ yé nínú èdè wa àmọ́ Allahu ò sí nínú èdè wa ok ṣé téèyàn bá wọ náà nísìn nítorí pé ó pe Ọlọ́run lọ́lọ́run nísìn ṣé ní ó gbé wọ náà wípé bọ́yá kì í tiẹ̀ ṣe mùsùlùmí rárá nítorí tó máa gbé wọ náà ni Ọlọ́run ti ń pe Ọlọ́run àbí nítorí pé kì í ṣe mùsùlùmí. táwọn àwọn kan bá kóra wọn jọ tí wọ́n láwọn ń ṣe Yorùbá nation tí wọ́n ní tí a bá ní àwọn kan kóra wọn jọ àwọn kan bóyá Yorùbá nation àwọn kan kóra wọn jọ wọ́n attack Islam gbogbo bàtà bá fẹ́ pẹ̀rẹ̀ ọdún léyà ni wọ́n máa attack wa wọ́n ní kò sí yàtọ̀ pẹ̀lú ẹran táwọn ń pa fóòsà wọ́n ní gbogbo wa yẹn là jọ ń bọ̀ sà wọ́n tún ní à ń pa àwọn lẹ́lẹ́bọ wọ́n ní oúnjẹ tá à ń jẹ sẹ́nu ẹbọ ni pé téèyàn bá ti lè ń jẹun òun náà ń bọ ẹnu rẹ̀ nu òun náà ń bọ̀ sà ni ṣé àtòrí àní jẹun mọ́ àtòrí pé àwọn abọ̀rìṣà nísìnyí wọ́n máa ń pa ẹran fóògùn wọ́n máa ń pa ẹran ṣe ọdún tiwọn àwọn náà wá ní tẹ́ bá sì fún wọn lẹ́rìí tinú Al-Qur'ani tiwa nínú ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam tá a fi ń pẹran léyà wọn ní ẹ̀rí tá a bá àwọn ọ̀gbà wọlé ní táwọn náà ń para nǹkan kan náà ní tá à ń jọ ń ṣe àtòrí àní sọdún léyà mọ́ wọn lásọ ara mi tá a máa ń gbé wọn nígbà tí ń pa kájà kò yàtọ̀ ẹ̀yin náà wọ àwọn tásí àwọn náà máa ń pa kájà wọn ní kò yàtọ̀ àtòrí ẹ̀ ànígbé ìrọ́mù mọ́ ó ní wípé sẹ́ríkà wá fún káwá ní Ọlọ́run tẹ́ bá kàn lè pè mí wọlé tẹ́ bá lè jẹ́ pé ẹni tó bá pe Allahu ní Ọlọ́run nǹkan báyìí ló kó sí kí ló kó sí tàwí láti kí ló kó sí gangan àkọ́kọ́ náà kò sínú asmaullah kò sínú sifat kí ló kó sí àwọn nǹkan tí ò yẹ kí a máa fà ní tí mo wá sọ lé ní ọ̀sọ́ Rashid lọ́wọ́ ní irú ọmọ rédèrè dèwò lélẹ́yìí náà ṣé súnà Ànábì sallallahu alaihi wasallam lọ́kọ́ lélẹ́yìí súnà tẹ́yìn ń ṣe yẹn ṣé àìlójútì ni wípé
ẹni àwẹ̀dàgà níyù ẹni yìí ní kì í ṣe Allah gan lọ́sọ̀rọ̀ ẹ̀ ní Allah ẹ má ẹni tẹ̀yìn ọmọ ń pa ẹ̀lẹ́ yín sọ́fà sẹ́yìn yìí ṣe Yorùbá ní sànsá sẹ́yìn yìí ṣe Yorùbá ní sàn pé Allah kọ́ ló sọ̀rọ̀ ẹ̀ ní Allah Allah ló pe rẹ̀ ní Allah tó ti yé báyìí ẹ mọ gbogbo ibi tọ́lọ́wọ́n bá ti pe rẹ̀ nínú Al-Qur'ani ta ló wá sọ Allah ní Allah ta ló pe Allah ní Allah kí Islam tó dé kí làwọn lárúbá ń pe Ọlọ́run ọba wọn ẹ mọ ntẹ ẹ bá mọ̀ nípa ẹ mọ torí pé àkàfẹ́ fi sẹ́ni nítorí pé a jẹ́ ọmọ Yorùbá nítorí pé a fẹ́ sí Islam àwọn kankan bẹ èdè wa èdè wa ó sì gbọdọ̀ jà wá náà lógún ọlá pé èdè lárúbáwá là á fi ń sin lọ́hùn ó là á fi ń sin lọ́hùn wọ́n gbọdọ̀ múmú láyà wa àmọ́ Yorùbá wa gangan ìgbà Islam wa ò ní káwá ní ìran wa náà èdè wa ò wúlò mọ́ náà tábà ní afẹ́ máa lísìn sáwọn Yorùbá nation wàhálà yìí tẹ́ kọ̀ dẹ́mọ̀ nínú ẹ̀sìn yọ kọjá sísọ àárọ̀ kùtùkùtù kúlẹ̀ àwùsù bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ falaki kílẹ̀ fẹ́ pè àárọ̀ kùtùkùtù kí ni mí ni kùtùkùtù òjì kùtùkùtù ọ̀yà ẹ lọ lè wádìí kí ni mí ni kùtùkùtù sẹ́rí gbogbo sẹ́rí tẹ́ bá ti fẹ́ máa họra ẹ̀ ọ̀ kéegun tí ẹ bá lóun fẹ́ máa wá ọ̀tún tí ẹni tó bá sì fẹ́ dúró déédéé tó bá lóun fẹ́ fún àwọn jàbàtà ọ̀nà níjọ́ tí ẹ bá sọ̀rọ̀ ẹ̀ dolórí ibú yányán ni àwọn jàbàtà tó torí ní mùsùlùmí o ẹ jẹ́ wọn máa bú yín lọ ẹ má fẹ́ fún àwọn jàbàtà o ẹlẹ́bọ àwọn níjọ́ tí táwọn jàbàtí yà bá fi rí yàn pé yẹn ti di mùsùlùmí níjọ́ náà lè ìyẹn sẹ̀ dolórí ibú kọ̀nfàmù lọ́gbọ́n o níjọ́ táwọn bá ṣẹ̀ṣẹ̀ rí yẹn pé alágbájá tó wá di mùsùlùmí lónìí ìyẹn sẹ̀ dolórí ibú nù torí pé níjọ́ náà ọ̀yà láì lójú tì gbogbo àwọn tẹ́jú ọ lọ ọmọ lakọ mọ́ wọn lórí wọ́n ní èèyàn bọ̀rọ̀ pọ́n bídí àlé tánà yẹpẹrẹ àwọn ẹlẹ́bọ gan pọ́nbélé èyí fi tí mo fẹ́ dúró náà tẹ́ pé ní ọláyà ò lè pè mí wọlé nsìn nítorí fi pè mí lọ́mọdé rẹ̀ dẹ́hùn wá pe nọ́mbà mi wọlé wá kọ́ mi ń kéwú ní public báyìí. ẹ̀yin àfà ẹ má rí sí àwọn jàbàtà tẹ́ bá fi pe Ọlọ́run ní Ọlọ́run wàhálà ẹ ti jáde kó nu ẹ̀sìn Islam wọ́n ní tí májàmú bá ti pé èmi ọmọ májàmú tí wọ́n kà family house wọn tí májàmú bá ti lè pé sí yàrá tí ẹ bá ṣe Islam tẹ́yẹ́yẹ́ ọ̀tẹ̀lẹ́ sún àdàbẹ̀ sàlám sàlám tẹ́yẹ́yẹ́ ọwọ́ àkùsí bíi pé ọpẹ́ Ọlọ́run Allahu ní Ọlọ́run ó ti jáde bá nu ẹ̀sìn Islam ó ti di káfíìrì bá wọn automatically. sẹ́ni tẹ́ bá sọ pé ẹ fẹ́ fífọ̀ wọn bóyá nítorí pé wọ́n àtàkì yín táwọn ọba àtàkì yín kò sí táwọn lè wọ́n fara ayé o ajá dìgbòlugi làwọn o dìgbòlugi sì ní kò sí ntọ́ fẹ́ ṣe ju kọ́ mọ olówó rẹ̀ gan yóò dájú ìjà kọ́ àwọn ò ní ẹ̀lẹ̀ kankan táwọn fẹ́ jà lógun tó jo ní súnà lọ àwọn tí wọ́n sì lóko gbogbo ẹni tó bá rí pọ́ fẹ́ dúró déédéé nínú súnà làwọn máa attack bóyá àwọn ọ̀nà tí wọ́n fi ń attack yín kẹ́ máa rò pé bóyá níjọ́ tí tẹ́ bá bẹ́ǹdì títí tí àwọn jàbá tí yàrá fi rí pé lágbájá náà tí wàá di mùsùlùmí báyìí níjọ́ náà lè yẹn dolórí yẹn confam lẹ́gbọ́n yẹn ìmọ̀nà kọ́ yẹn o ìdáyà kọ́ yẹn o mo rọ̀ wá tí a bá ní nǹkan kan ká máa jọ ká rò wò ká wo àwùjọ tá a wà ká wò bàbá gbọ́ yìí báwo la ti fẹ́ digest ẹ̀ fún wọn báwo ni o ṣe ní máa dá wuyewuye lẹ̀ báwo ni àwọn èèyàn ṣe rí sísìn tá a sọ pé ó wà òkè káfà àwọn jàbá tí alẹ́ nígbà tó ọ kọ́mẹ́ǹtì lé ní nísìnyí ọ ní irú ọmọ rédèrèdè wo lélẹ́yìí kírù rẹ máa pe irú kọ́ máa pe irú mi lọ́mọ rédèrèdè lórí kíni ṣebí ní tí mo gbọ́ yé lèmi kọ tí wọ́n bá wà máa pé ní tí mo gbọ́ yé ń kọ̀ lọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ báwọn àáfàá wa ṣe táwọn pè mí yẹn ṣebí ní tó yẹ kí wọn náà ṣe that is ọ̀sọ́ rọ̀ṣíd ọlọ́mọṣá wà pẹ̀lú wa ẹni tó bá fẹ́ dá mi lẹ́kọ̀ọ́ kí n tó máa lọ mo ní ìṣẹ́jú 5 péré sí ẹni tó bá pe Ọlọ́run ní Ọlọ́run kí ló kó sí
ṣé kí n drop number mi padà kẹ́ pè mí wọlé nsìn kájọ sọ live báyìí káwọn èèyàn náà jọ wò wá ń lé pé tọ́ àṣìlágbà àṣẹ́mi tiẹ̀ lólódò. torí pé asmaullah tawkifiya ni nínú sẹ̀rí islam ẹ̀ gbọ́dọ̀ kọjá ntọ́lọ́n bá fi pè rẹ̀ sífáàtì ẹ̀ tawkifiya ni. àmọ́ al-khibar ṣé òun ní tawkifiya níbo ni ká pe ọlọ́run ọba kó sí ká ní ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àsàkí ọ̀run ọba àjọkẹ́ ayé ọba àsàkí ọ̀run arrahmanu arrahim. àmọ́ àwọn oríkì kan bẹ tí wọ́n fúnra wa náà la mọ̀ wípé òkómi ẹran dà sílé òkómi ajá dà sílé ẹran òkómi ẹran dà sílé ọlọ́run dọwọ́ rúnù kìí sọ ọlọ́run tiwa ni wọ́n fúnra wa náà la mọ̀ pé léyìí ọlọ èyí tí ọlọ ń bẹ bó ti jẹ́dẹ̀ wa náà èyí tí ọlọ tí mùsùlùmí ọ̀bọ̀dọ̀ máa wọn fi pe Allahu ń bẹ pé oyin ọba mi o ọba ha ọba hùn ọba hìhìn òkómi ẹran dà sílé ewúrẹ́ òkómi ewúrẹ́ dà sílé ajá ọlọ́run èyí ṣe bẹ́ẹ̀. fúnra wa náà la mọ̀ kò sẹ́ni kankan kò sí mùsùlùmí kan torí ẹ pé tí ọmọ kí Allahu ní àwọn oríkì wọ̀nyí. alágbádá aná ayakumọ̀ ṣé dáadáa lẹ́wọ̀ ṣé omi yẹn ò di stop yín ẹ̀yin ará Dubai ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ dáadáa. Ustaz àbí ẹ pè mí wọlé ń sìn bọ́yá tí ẹ bá pe ọlọ́run lọ́lọ́run kí ló kó sí. sẹ́ni ọ̀tọ̀ ni pé kódà ẹ má jà máa pè lọ́lọ́run kí ló kó sí. Àdìgún ọba mi Àdìgún àmọ́ gbogbo àwọn alágbádá aná ẹnikẹ́ni kan òrùn ọba ha ọba hùn ọba hùn ṣé wọ́n lè pe fámìlì bàbá àtẹ náà ní hùn ọlọ́run èsì ọba hùn fúnra wa náà la jọ fúnra wa náà la mọ̀ yìí tọ́ da fúnra wa la mọ̀ yìí tí ò lọ bó yìí ti ń kó sí. Allah masa wà pẹ̀lú wa. Ìran kọ̀ọ̀kan ni wọ́n lórúkọ tí wọ́n fi ń pe ọlọ́run ọba wọn ìran kọ̀ọ̀kan táwọn ológun bá sì fẹ́ pe Ògún wọn àwọn náà ò ní pe lọ́lọ́hun wọn ò ní pe lọ́lọ́hun lámàmì táwọn àwọn ọlọ́ya bá fẹ́ pe Ọya wọn ò ní pe Ọya ní ọlọ́hun wọn ò ní pe lọ́lọ́hun náà àyè abẹ́tí mashallah ẹwọ inú yóò ní bàjẹ́ láyéláyé ọlọ́jọ́ kan sọ̀rọ̀ iwájú ọlọ́run abetí dára bí ajere àwọn orúkọ burúkú làwọn orúkọ wọ̀nyí fúnra mùsùlùmí kan ò ní pe ọlọ́run bẹ́ẹ̀ ní abetí dára bí ajere ọba ha ọba hùn. ok tá a bá ní tí Allah àwọn kan pè ní God àwọn kan pè ní Allah àwa ń pè ní ọlọ́run gbogbo wa níran Yorùbá gbogbo alábàá yìí pé tí wọ́n bá ti ní ọlọ́run o kálukú ti ntí kálukú bá nígbàgbọ́ sí ní ọmọ rìfà sí pé tí wọ́n ń wíre mùsùlùmí ọmọ ti rìfà sí pé Allah 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 abọ̀rìṣà gbẹ́gbà yìí pé ọlọ́run ọba tó dáyé ni lọ́lọ́run náà fi ń sọ pé tẹ́ ẹ bá bi wọ́n léèrè pé man khalaqa samawati wal ardi la yaquluna Allah tẹ́ ẹ bá bi wọ́n léèrè pé ta ló dá sámà ta ló dálẹ̀ wọ́n ní ọlọ́run ló dá. táwọn náà bá sọ pé ọlọ́run ẹni tí wọ́n rìn fà sílẹ̀ ẹni tó dá wọn ẹni tó dáyé àmọ́ wọ́n gbà yí pé àwọn ò lè déwájú ẹ̀ láì jẹ́ pé àwọn bá ní àwọn kan àwọn ni wọ́n lè déwájú ẹ̀ ń ló bí ọlọ́mọṣà dáàbò ẹ̀bọ̀ wá tí àwọn jàbàtì àwọn tó bá ti fọ́ọ̀lù sí jàbàtì àpé èèyàn ní àkídà àwọn èèyàn níròrí wọn nìyẹn fi ń sọ̀rọ̀ mi lérò wípé èèyàn gbọ́dọ̀ mọ bọ́yá èèyàn mọ sympathize pẹ̀lú wọn láti lè jẹ́ pé bọ́yá kí wọ́n lè máa rí sìn bígbà tó jẹ́ pé àbí èèyàn wọn nítumọ̀ kankan níjọ́ tí èèyàn bá ti lè tí àwọn jàbàtì yíyà bá fi lè tábà fi lè gbà pé lágbájá o mùsùlùmí lòun náà níjọ́ náà lè yẹn dolórí ibú. súnà Ànábì sallallahu alaihi wasallam lóníkẹ́ ìmọ̀ yàrá ìlójú ti gbogbo àwọn dàkátìrà tí wọ́n já àwọn àfọ olùmọ̀lẹ̀ Yorùbá wọ́n fẹ́lẹ́ lẹ́nu wọn láti yàkàyàkà wọn láti lálàsẹ̀ wọn àwọn ọmọ kan bẹ lórí Facebook wọ́n ní page wọn ò ní kankan tí wọ́n tẹ̀ bàtì jọ àwọn àfọ súnà lẹ̀ Yorùbá lọ wọ́n mọ̀ lákọ̀ mọ́ wọn lórí ni wọ́n mọ̀ bú wọn ni àwọn ọmọ yìí wallahi tẹ́ bá ní kémi ọkọ̀ orúkọ rẹ̀ ní lárúbáwá kò lè kọ́.
láwọn tó yẹ pé kí wọ́n lọ farabalẹ̀ ká lọ kéwú. wọ́n máa ní ẹni tó bá ń gbọ́ àwọn dókítà tí ọ̀pọ̀lọpọ̀ fẹ́ lè kúlé lórí tí wọ́n mọ̀ pé àwọn ìmọ̀re ọlọ́run àmàdúpẹ́ wọ́n sì máa sọ pé ẹni tí bá ń gbọ́ pé kéèyàn lọ lè gbé tí sí jẹnẹrétọ̀ ọ bẹ́tà ju kéèyàn máa gbọ́ wọn lọ. nígbà míì wọ́n lè ní káfìrí lọ́mọ ìfà káfìrí lọ́mọ náà dáradára ìfà ẹgbọ́n tí ń wí. ẹ dákun ṣé súnà nàbì sàlám sàlám ṣé súnà nàbì sàlám ó sì gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú súnà nàbì sàlám sọ pé òun pèpè sí nìyẹn kò gbọ́dọ̀ ó sì gbọ́dọ̀ jẹ́ pé súnà nàbì sàlám nìyẹn ṣebí táwọn dókítà yìí bá sọ kankan àwọn àfáà yìí bá sọ kankan tẹ̀yin ọ̀gbọ́yé àbí tẹ̀yin gbọ́yé lẹ́yìn ọ̀mẹ́rì tí wọ́n pè é rírè ẹ̀ sì ń ṣàbòsí gbogbo àwọn mọ́síálà khilafiyya tó jẹ́ pé àwọn àfáà ẹnu wọn sọ̀tọ̀ọ̀tọ̀ lórí àwọn mọ́síálà kọ̀ọ̀kan ẹ mọ múùsìrí fáwọn àáfàá jìnnàjìnnà àmọ́ àwọn àáfàá ti nàìjíríà ẹ mọ bàdá wọn ẹ mọ kàfàrà wọn ẹ mọ bú wọn ẹ mọ lálàsẹ wọn. ó ti já sí pé mọ́ kí fún wọn lórí àwọn sítáàdì kọ̀ọ̀kan yìí náà làwọn àáfàá míì náà lágbàáyé tí wọ́n ju àwọn lọ náà wà àmọ́ ẹ ti mọ̀ pé tẹ bá kàfàrà àwọn tẹ bá bàdá àwọn ẹ ní sọ̀rọ̀ àyèmáyé mọ́ kí fún àwọn mẹ́ta pé bàbá sẹ́kù zemi ibẹ̀ làwọn náà dúró sí Sheikh Ibn Baz Ali Sheikh àwọn àáfàá wọ̀nyí Sheikh Albani àwọn mọ́kífù wọn kọ̀ọ̀kan náà làwọn àfa àwọn yìí náà dúró lé lórí kò yàtọ̀ síra wọn níbàdá àwọn Sheikh Ibn Baz àwọn Ali Sheikh níbàdá àwọn yìí ń bọ̀tí àwọn ti bíbà yìí nítorí pé àṣà bíbà tí yẹn yọ ọmọ bú irú ìwọ tí wọ́n lè kọ́mẹ́ǹtì tọ́ ní ìta kí ni sọmọ náà dáradára tọ́ lè pè mí lọ́mọ náà dáradára tọ́ lè perú mi lọ́mọ náà dáradára. táwọn oníbídí àmì àwọn oníjàlábí àwọn táwàjọ ń takò tí mi bá ní fọlọ́n sọ yẹn tí bá lọ fọlọ́n yìí bá ọmọ ìpè tọ̀ táwọn bá wá ń ṣe yẹn ti mọ̀ yìí pé nǹkan kan ní ń bí àwọn nínú wípé òkè àwọn ọ̀dà ọ̀làgbónú àwọn ọ̀sà máa tọ̀ àwọn ọmọ kéèké yóò máa pẹ́tọ̀ kéye wọn náà ni àtàwọn ọlọ́run jí ó yé wa àmọ́ èwo wa ni tẹ̀yìn tẹ́ ẹ̀ ń dúró dòpó yé ẹ̀yìn jà wá lọ ẹlẹ́gbọ́ yé jà wá lọ. sẹ́tẹ̀ yẹn bá ti wá lè sọ pé òun di òyìn gba súnà tán sẹ́yìn tó kù ní kéèyàn yàrá ìlójútì. ṣé bí adáfù yín náà ni wípé báwo ni tẹ́ ẹ gbọ́ yé yẹn báwo làwọn èèyàn náà ṣe gbọ́ yé èébú lọ fi kọ́mẹ́ǹtì bú ọ ní kíní sọmọ ọ ní ẹwọ ọmọ dáadáa dá yìí èyí tó fi mú ẹ̀rí wáyé pé ní tí mo sì wí kọ̀ lọ́bẹ̀ o mi gẹ́tì ẹ̀ tó o rọ̀ǹgì o bílẹ̀ adilat ọ wá sí yẹn kání ń tọ́ ọmọ mi mà tẹ́lẹ̀ nísìn o ní pé ìmọ̀ dagboru pé dagboru ni mí ìyẹn ni tí n bá wá sọrú nǹkan bẹ́ẹ̀ ọ̀dà ọmọ dáadáa náà kú ni mí látilẹ̀ àmọ́ ọmọ tí ì máa ń sọ ọmọ tí mo máa ń wí mo wá sọ̀kan ìwọ tí wọ́n wá jẹ́ Káyọ̀dé kí ni kejì yìí fóònù mi sì ti fẹ́ mọ̀ pé mi ní ná lórí fóònù yìí sán Alábí Káyọ̀dé Àyùbá ìwọ gẹ́gẹ́ yìí ṣe mùsùlùmí lọ́dọ̀ àwọn jàbàtíyà tí wọ́n pínpà tó ń kọ́mẹ́ǹtì tó ní kíní sọmọ dáadáa ìwọ ní ẹni tó ẹ̀kọ́ máa lọ tàgbó rẹ lọ kí ni wọ́n ń ta ìwọ tí wọ́n fi mọ̀ pé èmi ń tàgbó definitely ọdún ń bíbà yìí fún kankan. tí mi bá wá jẹ́ ẹni tí ń tàgbó tí wọ́n bá jẹ́ télọ̀ ìjẹ́ télọ̀ tiẹ̀ wọ́n ti fún wọn ní àǹfààní pé kó má dá sí tó bá mọ̀ mọ́ níbi ọ̀rọ̀ ẹ̀sìn kó má sí wá sí mọ́ kó má sí nkádò lè mú nkádò mọ́ àbí tèmi ìgbà tí yẹn wá ń tàgbó àgbó náà wá jẹ́ sẹ́hùn ìgbà tí yẹn ti wá ń tàgbó fèsì àgbó rẹ ò má dá sí ọ̀rọ̀ eléyìí mọ́ o tí yẹn bá ti wá lè jòkó ti mímọ̀ òun tí yẹn bá ti lọ́nà kan tí fi ń jẹun ọ̀nà owó kò gbọ́dọ̀ dá sọ̀rọ̀ tó bá yí esi máa ń bi ọ̀rọ̀ ẹ̀sìn. kájọ dálẹ̀ kájọ tún sà èyí tí ẹ bá mọ̀ pé bóyá sẹ́ríkẹ́ èmi rọ̀ wá ní tẹ́ ẹ bá fẹ́ kọ̀ndẹ́mù láàrin wa pé kò dáa ẹ gbé hukumu lé lórí ká mọ̀ pé ẹni tó bá wá pé kíní yóò dáa kọ̀ lọ àmọ́ ẹni tó bá wá ṣe ẹni tó kó sí rè àmọ́ kẹ́kọ̀ọ́ náà sọ pé ẹyin kò kó sí kankan àmọ́ kankan kọ̀ lọ sẹ́rí kò nítumọ̀ kankan ẹ máa gbé hukumu lórí nǹkan o tá bá bi wá léèrè tá bá bi yín léèrè ní pọ́blíkì pé kí ni ìdájọ́ jálàbí ẹ jẹ́ wọ́n mọ hukumu ẹ o wàlẹ́ ẹ má lo fọmùlà dọ́jì ẹ o ẹ jẹ́ kí wọ́n mọ jálàbí ẹ jẹ́ kí wọ́n mọ gbà téèyàn lè ṣe
ẹ jẹ́ kí wọ́n mọ̀ o, ẹ jẹ́ kí wọ́n mọ̀ dájú, ẹ jẹ́ kí wọ́n mọ̀ stand yín o. ẹ má avoid wípé ẹ fẹ́ kàfárẹ̀ èèyàn, ẹ fẹ́ bàdá èèyàn, ẹ fẹ́ ṣe kíní kan kí wọ́n bí yín ní public pé kí ni ìdájọ́ jálàbí. ẹ má avoid ẹ mọ̀ rọ̀ yín o, wàláhì aburú ni o. ẹ jẹ́ kí wọ́n mọ̀, ẹ dákun. kí ni ìyàtọ̀ láàrin mùsùlùmí àti káfìrí? ṣebí ìyàtọ̀ rẹ̀ náà ni ìrun táǹkì. ó kékeré ní ìyàtọ̀ mùsùlùmí tó lálàáfíà pẹ̀lú mùsùlùmí tí ń kílèmù tí ń pèrè ní mùsùlùmí àmọ́ ń ṣe jálàbí. kí wọ́n bí yàn léèrè wípé kí ni ìdájọ́ jálàbí, ká mọ̀ wá lè sọ pé ìta àgbọ́yé tí wọ́n ń pè ní jálàbí rẹ̀ bí yàn báyìí ti dánwò ẹgbẹ́ hukumu lé wọn lórí, ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ tán pè ní jálàbí, ẹ má dọ́jì ẹ̀ mọ́. mi mọ́ ṣé mùsùlùmí ló ní jálàbí? ẹ dákun ẹ má jẹ́ afẹ́ tẹ́lẹ̀ ká máa palàpalàpa yìí tó jẹ́ pọnpọnyẹpọnyẹn tó jẹ́ pé uzulu díìnì táwọn èèyàn ń rọ́ọ̀lù tó jẹ́ pé ká wá béèrè hukumu lórí rẹ̀ ká mọ ẹ dákun ẹ já àwọn èèyàn mọ hukumu lórí jálàbí. àwọn yìí tí ò bá wá lé ẹ dákun ẹ já máa bọ́rọ̀ lọ. ọlọ́run já máa fẹ́ dáadáa, ọlọ́run kọ́ dàbò ẹ̀bùn wa ẹnu mọ́ àwọn kírísítẹ̀nì ni wọ́n já ọlọ́run gbà. ó jẹ́ kémi rò pé ọlọ́run ìyẹn generally, àmọ́ ọlọ́run àdúrà làwọn kírísítẹ̀nì máa ń pe àdúrà sì ló nípìnlẹ̀ torí pé àdúrà tí ẹ̀yin ẹlẹ́bọ̀tẹ́ ní ẹ̀yin lẹ́ni ọlọ́run. àdúrà tẹ́yin náà máa ń ṣe àdúrà èdè bọ́lẹ̀ pé èdè lárúbáwá ni, èdè alukurani ni, èdè ìsìláàmù ni àdúrà. ajá pé èyí tó náà bá ti sọ pé àdúrà ẹ̀yin náà ti ṣẹbọ nù, àbí tẹ́yin bá ń pa wá lẹ́lẹ́bọ. ajá pé tẹ́yin bá fi lè pe àdúrà láfṣù àdúrà ẹ ti jà wá lólè. ọlọ́run mọ́sá dábò ẹ̀bọ̀ wa kó wà pẹ̀lú wa, ọlọ́run kí ó sì wá ní ọmọ àlùjánnà ọlá àjọ kan sọ̀rọ̀ wájú ọlọ́run. àwọn àfáà wa dáadáa tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀, wọ́n máa ń tábàdì nǹkan kan wọ́n sì tàn bí wọ́n ní ní táwa ti gbọ́ yèrè, táwa ti gbọ́ yèrè. ọlọ́run dákun mọ́sá bá mi wà pẹ̀lú wọn ọlá àjọ kan sọ̀rọ̀ wájú ọlọ́run ọlá àbí ọlọ́run ọba bá ti tó. jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà tí ẹ̀yin tẹ́ máa dojúlé àwọn àfáà wa wọ̀nyí, àwọn àfáà dáadáa wọ̀nyí, èmi jọ mo rí pé àwọn àfáà yìí wọ́n wà lórí dáadáa púpọ̀. bí kálukú ṣe lágbọ́yé ni wọ́n ní ẹ rí i pé ó jẹ wọ́n lógún. ẹ̀yin tẹ̀yin àtáàkì wọn, ẹ̀yin ò sí fún kankan. ẹni tó bá lù lẹ́yìn rí pé níjọ́ téèyàn bá darẹ̀ ẹ̀yin náà bíbọ̀ òun èèyàn dolórí ibúlò náà. níjọ́ téèyàn bá bẹ̀rẹ̀ sí lù téèyàn náà ẹnìjẹ́ èèyàn mọ̀ tó sọ̀tún, ẹnìjẹ́ èèyàn mọ̀ sí sósì. ìwọ kan jáde ọlọ́run ti fẹ́ di súnà ọ̀hún ṣépè láwọn kan ọ ní àfikọ́ lọ́wọ́ pa wọ́n rẹ́. kéèyàn jáde kéèyàn sọ pé kò sí ti ń jẹ́ sàlàfíà, pé àwọn sàlàfíà yìí àfikọ́ lọ́wọ́ pa wọ́n rẹ́ o, àfikọ́ ọ̀sìn ní Sáúdí nìwọ̀n náà ti parí. iṣẹ́ àlìjánnà ló ń ṣe ni àbí sí owó? ọjọ́ wo làwọn wá jáde rí táwọn wá ní ọlọ́run kó pa wọ́n rẹ́ o, ọlọ́run kó pa wọ́n kíní yìí rẹ́ ni o, lẹ́yìn pé wọ́n máa mú àdílà wá, wọ́n máa mú wújà wá lórí tẹ́ kó sí, lórí tẹ́ ń ṣe. ìṣòro náà dẹ̀ ni pé wọ́n pè yín lóní bídíà ẹ̀ sì fẹ́ gbà. wọ́n à pè yín káfíìrì náà, wọ́n ìkàfàrà yín náà, wọ́n àkàfàrà yín náà, àmọ́ bàdá yín ẹ̀ fẹ́ gbà, ẹ fẹ́ kí wọ́n pè yín lóní súnà. táyà pé irú súnà onírú ju yìí lọ́sẹ̀kù láyé. súnà ti parun nù. táyà pé irú yìí ló kù lóní súnà ní gbogbo ayé ẹ̀yin ló lórí. nílùú súnà ti parí mẹ́nu. kílẹ̀ ẹ̀kọ́mẹ́dẹ́tì nínú gbogbo nínú tó gbé nínú torí pé àwọn àfa yẹn ní tó so wọ́n pọ̀, àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ wọn kì í ẹjọ́ wẹ́wẹ́, àwọn ẹjọ́ kan náà dáradára kò wá sọ ní bídíà lọ́dọ̀ ta ló ní bídíà gan lọ́dọ̀ yín? kò sọ ní bídíà. ẹ̀yin ò bá dẹ́ ẹnìkan kan rí àfẹnití bá ń di stọ́ọ̀pù yín nìkan lẹ́lẹ́ gbìyànjú bẹ́ẹ̀ ṣe dojú ẹ̀ bolẹ̀, bẹ́ẹ̀ ṣe dínà mọ́, tẹ́ wẹ́sùn sí lẹ́sẹ̀, tẹ́ bà ló kọjẹ́. ẹnu ẹ̀ lájọ wa àánú ọlọ́run nífẹ̀ẹ́ ẹnu kankan wálẹ̀ ọlájọ kan sọ̀rọ̀ wájú ọlọ́run. mi mọ̀ bóyá mo wà lọ́la yìí mọ́, àmọ́ èmi ń bá tèmi lọ lẹ́nu ibi tí mo ìwọ̀n bá tí ọlọ́run ní kí torí kò ní dùn, yóò dùn mí tí mo bá lọ tán pé mo sì fẹ́ pè wọlé, mo fẹ́ sọ fún ọ pé ọlọ́run tí subhanaka la umma bi amrika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.